ọ̀rọ̀ property tọkọ wa filẹ̀ ọkọ wa ti kú nísìnyí ó ti ń lọ bí ọdún 6 ṣùgbọ́n ó ní ìyá condition tìyá yẹn la wá ń rò pé tán bá nìkan màmú nìkan mọ̀ tí ìpín kan mọ̀ tí ìpín asá ń faradà gbà tó yá gbọ́ tán ń tà díẹ̀díẹ̀ a sọ pé màmá wọn mọ̀ ń ta kínní ìtàn lọ àtúnkọ bíra sí i obìnrin kan ti wá lọ ìyálé ó ti lọ tẹ́ pé ọkọ wa ti jáwèé fún tó ti lọ bímọ síbòmíì ó wá mú àkọ́bí ọmọ ọkọ wa yẹn ó wá mú un bá bẹ́. àkọ́bí tiẹ̀ òun kọ́ ló bá kọ́bí. òun kọ́ ló bí o ó wá mú un bá bẹ́ bí ìjẹrin sì la wá ń gbọ́ pé ṣọ́ọ̀bù kan tó kù wá kù ẹ̀yìn ibẹ̀ lèmi wà tí mo ti ń tajà o ọkọ ń bẹ ń wájú o ó wá mú un bá bẹ́ ẹ wá lọ tà ẹ ti lọ gba dẹ́pọ́sìtì bíi 10 million àwọn ọ̀gbọ́n kankan àwọn tó kọ́ṣẹ́ ní ọ̀dọ̀ ọkọ wa àwọn kọ̀ọ̀kan gbogbo wọn sábà ń pè wá nú ọjà pé à bó o ní wọ́n mọ̀ ní ẹ ti ta ṣọ́ọ̀bù mo ní ta ṣọ́ọ̀bù bíi báwo mọ̀ ń bẹ lẹ́yìn mi ọ̀gbọ́n nǹkan kan ọmọ náà dẹ̀ ń bẹ ń wájú bí mo ṣe gbanú ṣọ́ọ̀bù obìnrin tí ń bẹ lẹ́yìn àwa náà mọ̀ gbà lọ ni o wọ́n ti dí ipa ká tó jáde opó wọ́n ti dí ipa lẹ́yìn mo ti gbà fọlọ́run bí ọba fi nǹkan kálẹ̀ bí ń táwọn ọ̀rẹ́ rẹ̀ ń wí àṣàṣe ilé ayé wa sì tọ́jú àwọn ọmọ wa mọ̀kàn sáré gba bí ṣọ́ọ̀bù obìnrin yíbò lọ ni mo ní gbọ́ azan wọ́n lẹ̀ ti ta ṣọ́ọ̀bù bó ṣe fẹ̀yìntì náà ni ta lọ sọ. kàyéfì ńlá lélẹ́yìí o ẹ̀yin èèyàn ẹ wá gbà wọ́n ṣẹlẹ̀ àbàmì eléyìí tó tún wáyé o lórí ètò Kọ́kọ́rọ́ Alátẹ tí mo mú wá fún yín lónìí ó gbẹnu tán ó lékè nkà bẹ́ẹ̀ náà ló pakasọ ṣe ráwọn ṣẹlẹ̀ léyìí ó tún yàtọ̀ sáwọn olóyè tẹ́ ti ń gbọ́ tẹ́lẹ̀ ẹ wò ó tuntun lélẹ́yìí o ẹ máa bá ń comment kẹ́ máa like sì máa pín káàkiri kó lè ti kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára láì dé ìnà pẹ̀nu ẹ̀ ń so níbẹ̀. ẹ káalẹ́ ìyá wa. ẹ káalẹ́ sà. yes ma ẹ bá ń gbẹnu sí i ni ẹ gbẹnu sí máìkì ni. àti gbé sí o. yes ma orúkọ yín mà. Òjó Balkis. Òjó Balkis láti bo. láti Amúlòkó. láti Amúlòkó a rí yín lórí ètò Kọ́kọ́rọ́ Alátẹ kí ló ṣẹlẹ̀. nípa ọ̀rọ̀ property tọkọ wa filẹ̀ ọkọ wa ti kú nísìnyí ó ti ń lọ bí ọdún 6 ṣùgbọ́n ó ní ìyá condition tìyá yẹn la wá ń rò pé tán bá nìkan màmú nìkan mọ̀ tí ìpín kan mọ̀ tí ìpín asá ń faradà gbà tó yá gbọ́ tán ń tà díẹ̀díẹ̀ a sọ pé màmá wọn mọ̀ ń ta kínní ìtàn lọ àtúnkọ bíra sí i obìnrin kan ti wá lọ ìyálé ó ti lọ tẹ́ pé ọkọ wa ti jáwèé fún tó ti lọ bímọ síbòmíì ó wá mú àkọ́bí ọmọ ọkọ wa yẹn ó wá mú un bá bẹ́. àkọ́bí tiẹ̀ òun kọ́ ló bá kọ́bí. òun kọ́ ló bí o ó wá mú un bá bẹ́ bí ìjẹrin sì la wá ń gbọ́ pé ṣọ́ọ̀bù kan tó kù wá kù ẹ̀yìn ibẹ̀ lèmi wà tí mo ti ń tajà o ọkọ ń bẹ ń wájú o ó wá mú un bá bẹ́ ẹ wá lọ tà ẹ ti lọ gba dẹ́pọ́sìtì bíi 10 million àwọn ọ̀gbọ́n kankan àwọn tó kọ́ṣẹ́ ní ọ̀dọ̀ ọkọ wa àwọn kọ̀ọ̀kan gbogbo wọn sábà ń pè wá nú ọjà pé à bó o ní wọ́n mọ̀ ní ẹ ti ta ṣọ́ọ̀bù ní ta ṣọ́ọ̀bù bíi báwo mọ̀ ń bẹ lẹ́yìn mi ọ̀gbọ́n kankan ọmọ náà dẹ̀ ń bẹ ń wájú bí mo ṣe gbanú ṣọ́ọ̀bù obìnrin tí ń bẹ lẹ́yìn àwa náà mọ̀ gbà lọ ni o wọ́n ti dí ipa ká tó jáde opó wọ́n ti dí ipa lẹ́yìn mo ti gbà fọlọ́run bí ọba fi nǹkan kálẹ̀ bí ń táwọn ọ̀rẹ́ rẹ̀ ń wí àṣàṣe ilé ayé wa sì tọ́jú àwọn ọmọ wa mọ̀kàn sáré gba bí ṣọ́ọ̀bù obìnrin yíbò lọ ni mo ní gbọ́ azan wọ́n lẹ̀ ti ta ṣọ́ọ̀bù bó ṣe fẹ̀yìntì náà ni ta lọ sọ bẹ́ẹ̀ mo ní ṣé mo wá bílà náà bí mo wá ń jẹta tí ẹ bá ṣe pé mo gbọ́ nǹkan kan ṣé mo wá bá ẹ lọ́ba ní òun ọ̀tá ṣọ́ọ̀bù ìwé wà lọ́wọ́ òun òun ló ti dàpọ̀ gbọ́dọ̀ jẹ títà bí mo ṣe bẹ̀rẹ̀ ìpinnu pé ẹ ń bára ṣọ́ọ̀bù bí ara ṣe ni ọkọ wa kúlò náà mọ̀ bá lọ o torí pé wàhálà mi ò rírú ẹ̀ rí o Múfúlì Abímbọ́lá ni ìyáálé ń jẹ́ ó ti lọ lójú ayé ọkọ wa tó ti lọ bí mọ́bòmí níta bá wà nù àti àwọn ẹ̀gbọ́n ọkọ náà ń bẹ ń bẹ àwọn ẹ̀gbọ́n ọkọ méjèèjì wọ́n wà ń bẹ sọ̀pọ̀tà gbogbo wọn wọ́n pa wọ́pọ̀ àwa mẹ́ta tá a sopó ni wọn ò jẹ́ àrí nǹkan kan mọ́. níbo ṣọ́ọ̀bù yẹn wà. gbági lọ́wọ́ àwọn gbági tuntun bẹ́ẹ̀ ni. gbági ẹ ṣeun ṣé kó má yẹ káwọn nìkan ni wọ́n dá sọ lẹ́yìn náà fẹ́ sọ sí i. ẹ káalẹ́ mà. orúkọ mi ni Ọmọdásọ́lá Òjó a wá nípa ọ̀rọ̀ property ọkọ wa torí jẹ́ Òjó Moshood bí wọ́n ṣe sọ́nà ni gbọ́mọ̀ tó fi àwọn míì kún lẹ́gbẹ̀gbẹ̀ bí ìgbà tí a jáde opó tí àwọn ọ̀rẹ́ ọkọ wa kan wá pé kí wọ́n bá pín property torí pé ẹni tó nẹ́sìn ni ọkọ wa yẹn náà ní pé òkú mùsùlùmí tó bá ti kú nínú ṣẹ̀ríà kí wọ́n pín ogún ni ìyá ọkọ wa wá ní ìgbà táwọn wà láyé táwọn bá pa ipò dà ni wọn ò tó pín ogún àdẹ̀gbá kádàrà àfi sílẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n bá ṣe wà nílé opó wọ́n ti ń ta mọ́tò wọ́n ti ń ta gbogbo nǹkan
àṣà ń wò wọ́n níran pé tó bá yá nítorí wá next ní last year wọ́n ta ilé kan ní ted wọ́n ṣe ta ilé yẹn ní tilẹ̀ tọ́lọ́run àti kọ́ bá wọn jà pé kán mọ̀ tà nǹkan mọ́ nígbà tí wọ́n kú ṣe ń tà wọn ò fún wa azan àti bọ̀dá sí akọ̀jẹ̀gbọ̀n ọkọ̀ wa wọ́n jọ máa ń sàn wọ́n á mọ̀ pé bọ̀dá yẹn pé iṣẹ́ ìmòfin ni ìgbà tẹ́ ẹ má jọ sáyìn méjèèjì sójò bímọ kan ni ọmọ tó bí tó pọ̀ ni àwọn òye kú ò sáyìn ọjọ́ iwájú àwọn yòókù lè pè wọ́n lẹ́jọ́ pé tí wọ́n tà yẹn àwọn ò fọwọ́ sí i wọ́n á fẹ́ ta linted mi wọ́n wá ké sí mi wọ́n bá mi ní ṣọ́ọ̀bù wọ́n ṣàròjọ tẹ́tẹ́ fẹ́ ta linted yìí ṣọ́ọ̀bù tí obìnrin eléyìí ń lò ó jẹ́ ìyàwó sí mi ṣọ́ọ̀bù yẹn ṣọ́ọ̀bù ọkọ wa ni wọ́n dẹ̀ wo nígbà yẹn nínú ọjà tí wọ́n ní ká mọ̀ san 1.8 million mo bá ní tẹ́ fẹ́ ta ṣọ́ọ̀bù o tẹ́ bá ti lè ta tẹ́ fẹ́ ta ilé linted yẹn ẹ lọ fi sanwó ṣọ́ọ̀bù ìyàwó yìí o torí pé tẹ́ bá sanwó ṣọ́ọ̀bù ẹ̀ kò ní ọjọ́ kàkiri pé wọ́n da gbogbo nǹkan dá òun wọ́n bá láwọn ti gbọ́ mo tẹ́ bá ti ní sanwó ṣọ́ọ̀bù èmi ò ní tọwọ́ bọ ìwé o wọ́n bá ṣàlẹ́ pé àwọn máa sanwó ṣọ́ọ̀bù mi ṣáà fi sáyẹ̀nsì ìwé nígbà tí wọ́n á sanwó wọ́n á gbowó tán ọmọ ọkọ wa yẹn tó jágbà yẹn azan yẹn wá dé kí n má kàǹtì wá mi bò wọ́n ṣe ń ṣe báyẹn ń tẹ́ ta ọkọ lónìí ń tí ẹ fẹ́ bọ́ wọn lọ́nu ọjà náà ogún ọkọ ni ẹ fowó yẹn sanwó ṣọ́ọ̀bù tẹ́lẹ̀ yìí ń lò tẹ́ bá ti fi sanwó ṣọ́ọ̀bù báyìí tábẹ́ pín property àwọn táwọn pín náà nìyẹn kíjà wọn bàbá gba ṣọ́ọ̀bù lọ́wọ́ ẹni tí ó ń lo bẹ̀ ó bá ní òkè ó ṣàkó wọn ajú mi ọ̀dà sáka náà mo pè wọ́n náà mo sọ báyìí wọn àwọn ti gbọ́ gbà tó tó bí oṣù kan ó bá tún ránṣẹ́ pé kí n fún wọn lákàntì nọ́mbà mo bá fi làmì ní bá ní à kí n fún mo ní èmi ṣe wá fún ẹ lọ fi sanwó ṣọ́ọ̀bù ní ẹ mọ̀ pín owó kò dá kíní kan wá lókè òun ti gbọ́ lábí oṣù mẹ́ta sígbà wọn padà wọ́n ti pín owó kò dẹ̀ fẹ́ mi lówó wọ́n dẹ̀ fẹ́ pín owó yẹn á pín sí dìgí mẹ́fà bíi 600,000 ni màtẹ́mi dẹ̀ lọ sí tó ti fún mi ṣe fi sílẹ̀ fún lọ́nà kó bá yá bá pín property. ó fẹ́ yín. ó fà wá. ń gbé ká pín property bẹ́ẹ̀ ni. ó fẹ́ yín náà. ipe ká máa wọ́n sọ létà ń gbòdì bíi December ẹni tí wọ́n dárúkọ nísìnyí Màmá Jíbọ́lá ìyàwó ọkọ wa ni wọ́n nígbà tí wọ́n fẹ́ wọn nígbà tí ọkọ wa tó kú wọ́n ti depart lóòótọ́ wọ́n dẹ̀ ti remarry wọ́n dẹ̀ ti fẹ́ ẹlòmíì ṣùgbọ́n àjọ máa ń sọ̀rọ̀ àjọ nínú gbági náà ni àjọ máa ń ṣe iṣẹ́ ìyàwó àti ìyálé wọ́n dẹ̀ pè mí pé àtàwọn ò fún mi lówó mo ní kò fún mi wọ́n ní kò fáwọn náà lówó wọ́n ṣàní ká mọ ní sùúrù pé yóò fún wa tó bá yá nígbà wá tó bá bí ẹ̀yìn oṣù kan sí méjì wọ́n bá pè mí pé káwá bá ní ṣọ́ọ̀bù àjọ lọ sí ṣọ́ọ̀bù wọ́n ṣàbà sọ̀rọ̀ ó ṣàbẹ̀wò akámọ̀ bínú ó ti fi rajà sínú ṣọ́ọ̀bù ni tó máa ìtajà skul yúnífọ́ọ̀mù tó lọ ní last yẹn òun máa fún wa lówó èmi ṣe fi sílẹ̀ nù ṣùgbọ́n wọ́n pè mí níbi December náà ní last yẹn pé àsọ̀lè fáwọn náà lówó àwọn dẹ̀ nídìí owó lórí bùkátà àwọn ọmọ tàwọn náà tó náà ni pé àwọn àfi ṣọ́ọ̀bù rẹ́ǹtì pẹ̀lú tó bá ti wù yín ni kí ẹ ṣe ìjẹ́ bó ṣe jẹ́ gbàtà kan padà gbọ́rọ̀ yìí ní last week Thursday wọ́n bá wa ń ṣọ́ọ̀bù láwọn oríṣiríṣi yẹn pé wọ́n ti ta ṣọ́ọ̀bù mọ́ yín lórí wípé àwọn ìyá ọkọ yín àti azan wọ́n sì náà fámílì ọkọ yín náà gbọ́ sí i ṣé ìdùnnú àwọn gbogbo yín tẹ́ fi wá ń wòran ni mo lọ bá ìyá àlè mi yélé mo ṣàlàyé òjẹ́ ilé ní bí náà ṣe gbọ́ ní ìsinmi àlọ́ sí ṣọ́ọ̀bù àlọ́ pariwo ń bẹ̀ ìgbà ní ò ta ṣọ́ọ̀bù o ìwé ṣọ́ọ̀bù nǹkan owó sàlò ń gbé pamọ́. ibẹ̀ náà ni azan ń lò. ibẹ̀ náà ló ń lò bí a ṣe bẹ̀rẹ̀ nìyẹn nígbà òdìjọ́ yẹn afẹ́ tì last week Thursday a fi gbogbo àwọn èèyàn ní ṣọ́ọ̀bù nínú ọjà wọn ní káàtì ni ara padlock afẹ́lọ́ọ̀tì a lọ rìpọ́ọ̀tù ní police station gbáyé tuntun a lọ ṣàlàyé fún DPO yẹn ní kámátì nígbà ni wọ́n ti fi abala kan rẹ́ǹtì nínú ṣọ́ọ̀bù yẹn tá a bá tì ẹni tẹ́kọ̀ mi ẹnìkan níbẹ̀ ní ṣọ́ọ̀bù a lè tì wọ́n yẹ pé wọ́n ti fi ibìkan rẹ́ǹtì tá a bá lè tì ọmọ yẹn lè fọlọ́pàá mú wa níjọ́ kejì ká lọ sí ọ̀dọ̀ àwọn tí ó lè bá wa gbọ́ wípé òun ni àfi wá síbí ní ìjẹ́jọ́ yẹn wọ́n dẹ̀ kọ̀wé wọ́n pè bí ẹ̀ẹ̀mejì kò yọjú. ìyá wa ẹ kálẹ́ sà ẹ̀dá sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ kálẹ́. yes sà. yes. orúkọ mi ni Fúnmiláyọ̀ Òjó bí àwọn orogún mi ṣe sọ bẹ́ẹ̀ náà lórí ṣùgbọ́n kémi náà mọ̀ ṣe aláìsọ kankan ó ti pé ọdún 6 tọkọ wa jáde láyé nínú oṣù kẹrin ọdún yìí lọ́ndì 20 ṣùgbọ́n látìgbà tí aláàjì ti kú òun ni wọn àti pín ogún kankan so mọ̀mọ́ ọkọ wa sì dáhùn ipá wọn ò ní jẹ́ kí wọ́n pín ogún yẹn ṣùgbọ́n mi ò mọ reason gbogbo wa náà ò jọ mọ reason
bá a ṣe jọ jókòó yìí náà la ṣe jọ ṣe òpó ṣùgbọ́n nígbà tó di ọdún tó lọ àwọn ìjọba wọn wó ṣọ́ọ̀pù ọ̀dọ̀ tèmi ibi tí aláàjì fi mí sí kó tó kú so wọ́n wó ibẹ̀ wọ́n yìí ti notice everybody pé wọ́n fẹ́ wó ṣọ́ọ̀pù mo sì wá wò pé kò sí ibi tí mo lè sá sí mo pe ẹni tó jẹ́ ẹ̀gbọ́n ọkọ wa ìyẹn bọ̀dá Síákà dádì Ládégbàì so bí mo ṣe pè wọ́n mo ṣàlàyé fún wọn mo sì pe àwọn ọ̀rẹ́ ọkọ wa náà táwọn náà wà nínú ọjà mo pè wọ́n mo ṣàlàyé fún wọn so ọ̀kan lára àwọn ọ̀rẹ́ ọkọ wa wọ́n kọ́kọ́ pè wọ́n ìjọ tí wọ́n pè wọ́n mo wà lọ́dọ̀ orogún mi tán jókòó tì mí yìí wọ́n wá bá wọn sọ̀rọ̀ pé dádì tó wà nílẹ̀ yìí o ọ̀rọ̀ ìjọba kúrò lọ́rọ̀ mò ń bọ̀ o bó la ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ ṣọ́ọ̀pù ìyàwó yín o wọ́n ní kán fún àwọn lọ́tùnla wọ́n ní tó bá ti dọ̀túnla àwọn ń kówó bọ̀ fún bí oṣù méjì yìí gbúrò dádì bí n bá pe nọ́mbà wọn wọn ní gbé ìgbà tí mo wá rí pọ́n tí wọ́n gbogbo ṣọ́ọ̀pù tó wà lẹ́gbẹ̀ẹ́ mi so àwọn ọlọ́rẹ̀ẹ́ ọkọ wa míì náà tán wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi ìyàwó mi ṣé wọ́n nìkan ni yóò wá ṣẹ́kù tíjọba bá ti gba ṣọ́ọ̀pù rẹ ó ti gbẹ́sẹ̀ lé nìyẹn o mo bá tún padà lọ bá ọ̀rẹ́ ọkọ wa tán pè wọ́n níjọ́sí àwọn náà bá pè wọ́n náà bá ní gbé sétí mo sì gbé sétí wọ́n ní sọ gbọ́ ó ríǹgì wọn gbé kó àwọn mọ̀ aláàjì mi ẹ má jòjú ó tì mí kò síbòmíì tí mo fẹ́ sá lọ tí mo fẹ́ mọ sí ọrọ̀ ajé lọ́kọ mi àní kankan ìyàwó mi ní sùúrù mo ní sẹ́ẹ̀ lówó tẹ́ fẹ́ yá mi wọ́n ní ò sí owó tí àwọn fẹ́ yá mi o mo ní aláàjì mi mo ní kí ni mo wá fẹ́ ṣe báyìí wọ́n ní ṣebí níwọ náà ń gbọ́ yìí tí wọn ò gbé kọ̀ tọ̀ mo sì tún padà sí ṣọ́ọ̀pù làwọn èèyàn ní kí ní sùúrù èló ni owó 1.8 ní ẹyọ kan bọ́ ibẹ̀ yẹn bó ṣe kéré mọ́ méjì ni ìjọba fi pín níbo mo ti wá fẹ́ rí 3.6 so náà bá tún dáhùn làwọn management náà bá tún wá náà bá ní ẹni tó bá ti jẹ gbèsè lé orí ṣọ́ọ̀pù tó bá ní ṣọ́ọ̀pù láàrin àwọn tí wọ́n wó yóò kọ́ rọ́ gbogbo gbèsè orí ṣọ́ọ̀pù kó tó ní àǹfààní láti jẹ́ pé ó sanwó kankan ó di ọ̀nà méjì níbo mo ti fẹ́ kó tọ̀ mo ṣáà gba management lọ nínú ọjà wọ́n ní ṣọ́ọ̀pù yẹn pé gbèsè ń bẹ lórí ẹ̀ láti 2013 wọ́n ní tí mo bá fẹ́ mọ̀ pé mo fẹ́ ṣe wàhálà rẹ̀ papọ̀ tí n bá fẹ́ kó bọ́ tí mi fẹ́ kó jẹ́ ti tẹni ẹlẹ́ni wípé máa rí wípé mo lọ san gbèsè 2013 to 2025. Wow. Kí mo wá fẹ́ ṣe mo sunkún wá ságídí gbọ̀ngàn gbà yẹn ṣùgbọ́n gbà tí mo sunkún wá èrò pọ̀ gan wọ́n dá mi lóhùn wọn ní kí ni mo bá wá mo ṣàlàyé mo wá dà mo ní 3.6 ni mò ń wá níjọ́ yẹn wọ́n dá mi lóhùn pé táwọn bá pé àti rí 3.6 yẹn ò lé o pé táwọn bá fún mi pé kí n wèrò bó ṣe pọ̀ tó pé táwọn bá wá kó yẹn nìkan fèmí nìkan pé báwo làwọn ṣe fẹ́ múnú àwọn tó pọ̀ yìí dùn wípé fún díẹ̀ yìí kí n má bínú so mo fọwọ́ ọ̀ra kúkú níjọ́ yẹn mo wá kò síbi tí mi ò tiẹ̀ ṣàṣàré dé bí mo ṣe ń lo oko mò ń lọ sóko mo ṣáà ń kiri káàkiri mi sì fi àwọn ọ̀rẹ́ ọkọ mi lẹ̀ ṣùgbọ́n ọ̀kan lára àwọn ọkọ ọ̀rẹ́ mi gan sọ pé ọkọ ọ̀rẹ́ ọkọ wa wọ́n ní ìyàwó mi àwọn gan ní lára ṣọ́ọ̀pù yìí kò tí ì síbi táwọn gan fẹ́ wá owó sí kí mo wá fẹ́ ṣe fẹ́ kí ṣọ́ọ̀pù yìí bọ̀ mo ṣáà gbìyànjú mo ṣáà lọ ya owó ọ̀nà méjì ni mo ti lọ ya owó yẹn mo gba owó bí mo ṣe gba owó mo bá tún dé management pé ká tó kọ́ bá mi san gbèsè 2013 to 2025 wọ́n ní kí n lọ kówé ṣọ́ọ̀pù wá kò síwé ṣọ́ọ̀pù ní ọwọ́ mi bó ni ọ̀sẹ̀ ní síwé ṣọ́ọ̀pù ní ọwọ́ mi ọ̀rẹ́ ọkọ wa tíwé yẹn bẹ ní ọwọ́ rẹ̀ gbàǹtà ti wà nílé opó oníkọ́ ti ń wọlé fún wọn pé wọn gbọ́dọ̀ gbéwèé fún mi o wípé torí tó kù bá ti kú ìyẹn tó ní ó ti dogun o kọ́kọ́ tèmi tó kú ló ti fi mí sí ibi o ibi tí mo sì ti ń tajà ló ti wá mú mi kúrò o so nọ́mbà ni àwọn ò lè gbé ìwé yìí fún mi mo ní ṣùgbọ́n ẹ lọ mọ tí ṣọ́ọ̀pù yìí bá fi lè bọ́ lọ́wọ́ mi ní kọrin re kìyìn nínú ọjà o mo sá bẹ̀rẹ̀ sí ní sunkún níjọ́ yẹn mo ní ẹ yá mi lówó ẹ rówó kó fún mi ní tí mo tún fẹ́ lọ yá owó lé lórí àwọn èèyàn òbí mi léèrè
ní tí mo fẹ́ fowó ṣe wọ́n ṣàfi gbéwé yẹn fún mi nígbà náà. Ìgbà tán gbéwé yẹn fún mi oríṣiríṣi ọ̀rọ̀ lẹ́ni yẹn ń gbọ́ pé bọ́yá ó ń fẹ́ mi ni bọ́yá wọ́n yàn mí lálẹ́ ni sọ̀yẹ̀ kan gbéwé lẹ̀ nǹkan ogún nǹkan kìíní kan. Ìgbà tó jẹ́ nǹkan ogún gbogbo ẹbí ni mo pè tẹ́ ẹ má gbogbo àwọn olórogún yìí gbogbo wọn pátá ni mo pè ìrẹ́ ní nǹkan tó ṣùgbà mi mo kàn rìn káàkiri tí mò ń dààmú gbà yẹn ni. So ìgbà tí mo wá lọ yáwó mo ṣàtún san owó gbèsè orí ṣọ́ọ̀bù náà bá tún ní ó tún ka location o pípọ̀ kan ló la location ń bẹ́ o ìwọ ọlọ́run bóun mo ṣe fẹ́ ṣe. So mo sá lọ management wọ́n ní kí n lọ sí secretariat. Ìgbà tí mo dé secretariat ẹnìyẹn ni bó ṣe rí nìyẹn pé moment tí mo wà yìí gan kò yẹ káwọn attend sí mi wípé torí n tó kan ara wọn ni pé ìgbà tán ti ń polongo ló yẹ kí n ti gbégbèsè tọ̀ ẹ má bínú kò jẹ́ kúnkọ̀jọ̀ kan mo ṣàfi rí allocation yẹn ṣe. Ìgbà tí mo wá ṣe allocation tí mo ṣe gbogbo ẹ̀ ìjọba bẹ̀rẹ̀ sí ní kọ́sọ̀pù. Ìgbà tó ń kọ́sọ̀pù yẹn ẹ̀gbọ́n kọ wa tí mò ń pè níjọ́ tí wọ́n rí pé wọ́n fi blọ́ọ̀kù lélẹ̀ wọ́n ṣàwà bá mi ìyàwó mi ọ̀rọ̀ wà ọmọ ní sà ọ̀rọ̀ tẹ́ bá fẹ́ mọ̀ sọ ẹ jẹ́ ká mọ̀ sọ báyìí èmi ń kọ́ o màá gbéwèé ṣọ́ọ̀pù lẹ̀ ọmọ ní mi lè gbé ìwé ṣọ́ọ̀pù lẹ̀ o. Ìgbà tọ́rọ̀ yìí rí bó ṣe rí mo sáré wá bá yín o mo bọ̀rí ọkọ mi sí yín o mo pe gbogbo àwọn orogún mi o àwọn tó tún jẹ́ ẹbí ọkọ wa mo pè wọ́n o ìrẹ́ nìyẹn kan o ẹ ṣe wá sọ mí sí kolobo lẹ́yìn ọdún bíi 5 tọkọ wá kú mi lè gbé ìwé lẹ̀ o. Wọ́n sàn lọ gbé mi báwọn ìgbìmọ̀ kọ̀ọ̀kan nínú ọjà ṣùgbọ́n nǹkan tí èmi ń wí náà ni mò ń wí kó tó wá di wípé all completed building tí ọkọ wa filẹ̀ kó tó di wípé ó kú. So all completed building yẹn wọ́n ní wọ́n fẹ́ tà á wọ́n ní torí ṣọ́ọ̀pù rẹ náà ni o wọ́n ní ìwọ náà ló ní ọkọ rẹ náà ló ní tọkọ rẹ bá ní ẹ̀yẹn lè ta nǹkan tó ní náà yanjú ẹ̀. Mo ní ó yé mi kì í ṣe pé bóyá kò yé mi tó bá jẹ́ pé yẹn ni kò sí wàhálà ṣùgbọ́n kò wu èmi o kẹ́ ẹ ta nǹkan kan o torí kó tó dìgbà yẹn ìgbà tá a wà nílé opó wọ́n ti tabì kan ibi tán tà yẹn àmọ́ kókó wọn náà fẹ́ fi tún ibi tá à ń gbèsè lókè ní àmọ́ kókó. Ó dáa o gbogbo nǹkan tẹ́ ń tà yìí kò ní àkáǹtì kò ní kankan so a sì tún ti lọ sí ìyàgàn kù gan táìmù ìgbà kan tán ti kó wa lọ tán ti ní ká wá tọwọ́ bọ̀wé àwa mẹ́tẹ̀ẹ̀ta yìí náà la lọ tọwọ́ bọ̀wé àtọwọ́ bọ̀wé tán làwọn èèyàn wá ń pè wá pé ṣé ẹ gọ̀ ni nígbà tẹ́ ti lọ tọwọ́ bọ̀wé ẹ ti sáìnì yẹn ti fọwọ́ sí pé ẹ ti gbowó nìyẹn a ní ààrò owó àárí nǹkan kan a pèpèpè àwọn ó pèpèpè àwọn náà ó pè èmi náà ó pè a sì rí nǹkan kan tì náà o ìyẹn wá ń jẹ́ kó mọ tọ́ọ̀chì mi pé nígbà tẹ́ bá tún wá gbàwé ṣọ́ọ̀bù lọ́wọ́ mi títa ni mo fẹ́ jẹ́ àwọn tó sì wà ńlẹ̀ ó tó wá jẹ ó tó gbogbo wa jẹ bí ìyàwó wa ṣe níyàwó tó bímọ tó pọ̀ tó bọ́kọ wa ṣe níyàwó tó pọ̀ tó sì bímọ tó pọ̀ kò yẹ kẹ́nìyàn kan sọ́fà ọdún 10 sísìn kò yẹ ká ráre kò yẹ ká dààmú àwọn èèyàn gan bú wa nínú ọjà yìí pé aranjú kalẹ̀ ọmọ tí ò tó wá fi ba gbogbo nǹkan tó pọ̀ jẹ́ pé àwọn gan ní ṣùgbọ́n àwọn ò lè ṣe fún wa pé torí a kú lẹ́nu kí la wá fẹ́ ṣe a sì fẹ́ wá sí àgídìgbò wípé tẹ́lẹ̀ wípé ọkọ wa ló kọ́ ó lókì ká mọ́ ẹ̀ǹbáràsì ẹ̀ ká mọ́ pa aláriwo báwọn èèyàn ṣe ń bá wa sọ nígbà tá a wá mú gbogbo ẹ̀ mọ́ra tó jẹ́ pé mo wá sanwó ṣọ́ọ̀bù tán náà wá ní wọ́n lọ́ọ́ fẹ́ ta all completed building yẹn ọmọ ọkọ wa yìí tó jẹ́ àrẹ̀mọ ọkùnrin yìí ó sì wá bá mi bẹ́ẹ̀ ni ó ní mọ́mì wọ ẹ sáìn mo ní àwọn orogún mi ń kọ́ ó ní wọ́n ti sáìn so èmi náà sì tọwọ́ bọ̀wé mo sáìn ó nítorí pé kí wọ́n lè rí owó yẹn gbà nígbà mo sì sáìn tán a sì ń wòye kò pẹ́ rẹ̀ ó náà ló sì tún padà wá ó wá gbà account number mi àwọn yòókù mi ń kọ́ ó lòun náà ti gbà tiwọn tọ̀ nígbà tí mo sì rí orí fóònù mi mo rí 350,000 naira mo bá ní ẹ dákun bóyá ojú mi ń sú káwọn èèyàn bá mi wò nù ṣọ́ọ̀pù ṣùgbọ́n mọ́mẹ́ǹtì yẹn olódì mi ń dààmú tí mo nídìí owó gan bẹ́ẹ̀ mi ṣe rí 350,000 naira mo bá sì pé mo rí pòun ló ṣe hello Hasan bó ni owó tí mo rí lórí àkáǹtì mi ó ní owó tó kàn yín nù mo ní èló lẹ ní wọ́n ta ilẹ̀ bó lẹ ṣe pín owó ó ní kí n má bínú ọlọ́mọ làwọn fi pín ọ̀dà Hasan pẹ̀lú tí mò ń là kọjá ẹ̀ pẹ̀lú gbogbo wàhálà tí mo fèsì yìí tí wọ́n gan bá jẹ́ tọ́ jẹ́ ẹyọ kan lọ́wọ́ mọ́mì rẹ̀ pẹ̀lú tí mò ń fèsì tí mo sásọ̀tún sásòsì tí mi ò rówó kankan
ṣé 350,000 ṣé ni yóò kàn mí ó ní kí n má bínú ó ní báwọn ṣe pín owó yẹn nìyẹn èmi ò mọ̀ pé wọ́n fún orogún mi yìí lówó ó sì sọ iye tó fún mọ́mì wa yẹn mọ́mì Jíbọ́lá ìyáálé náà jẹ́ sí wa ó sọ iye tó fún wọn ó sọ iye tó fún àwọn ó sọ iye tó fáwọn èmi bá fọwọ́ ọra kúkú èmi bá kówó lọ sí management ní tèmi èmi bá ná owó lẹ́yìn ìgbà tí mo wá ná owó yẹn ni ẹ̀gbọ́n ọkọ wa tún wá náà wá ní èmi ń kọ́ kí n yọjú sáwọn nílé o ní èmi kan àtàwọn àtọlọ́hún máa rò pé gbogbo ohun tẹ́ bá fẹ́ bá mi sọ bí dádì ẹ̀jẹ̀ á mọ̀ sọ bí pẹ̀lú gbogbo ohun tí mo fèsì lórí ṣọ́ọ̀pù yìí ìṣẹ́jú là ń lọ sọ́dọ̀ lọ́ọ̀yà ìṣẹ́jú làwọn developer ọ̀nà nídìí attention wa mi ì lè wá ilé o ẹ jẹ́ ká mọ̀ sọ bí o wọ́n tún lọ fẹjọ́ mi sun àwọn ìgbìmọ̀ wọ́n pè mí wọ́n ní kí n jẹ́ kí wọ́n fi owó tó wà ńlẹ̀ san owó mo ní owó tẹ́ ló wà ńlẹ̀ wọ́n ti pín wò wọ́n sì ti pè mí ní 350,000 àwọn kọ̀ọ̀kan tí wọ́n ṣe kò kárì láti jàjàgbara pé tí wọ́n bá san owó yẹn ká fi san owó ṣọ́ọ̀bù kálukú bá ń yọwọ́ wọ́n bá ń yọsẹ̀ wọ́n sà fi wálẹ̀ ṣùgbọ́n ìgbà tó di Thursday ìyẹn ọ̀sẹ̀ tó lọ so làwa ń gbọ́ pé ẹ ṣàjókòó síbi ẹ̀yìn ọgbọ́n tí ń ṣẹlẹ̀ ń ṣọ́ọ̀pù ọkọ yín mo ní èmi ò gbọ́ nǹkan kan o mo bá pe àwọn orogún mi méjèèjì kí ni tí ó ń ṣẹlẹ̀ wọ́n ní àwọn náà ṣe ń gbọ́ ni ọ̀dà àwọn ọmọ sí ọkọ wa tán bá ti ń lọ kírun ó gbà wájú wa kọjá kí ni mo pe ẹnì kíní kí lẹ rí tó ṣẹlẹ̀ òun ní òun ò gbọ́ nǹkan kan ẹnì kejì òun ò gbọ́ nǹkan kan gbà tó wá díjọ́ kẹta náà bá mi náà ní ọ̀rọ̀ tí mo sọ o bẹ́ẹ̀ lórí o wípé wọ́n ní wọ́n ti ta ṣọ́ọ̀bù ta ló ta ṣọ́ọ̀bù wọ́n ní wọ́n sọ pé mọ́mì wa mọ́mì Jíbọ́lá pé àwọn àti Hasan pé àwọn ni wọ́n ta ṣọ́ọ̀bù wọ́n sì ti gba dẹ́pọ́sìtì àwa sì wà níbí àwọ̀ ọmọ nǹkan kan tọ̀ bó ṣe di pé tí a padà lọ bún àwọn ọ̀rẹ́ ọkọ wa gbọ́ nìyẹn ìgbà tán sì gbọ́ wọ́n ní àwọn máa ṣègbésẹ̀ ṣùgbọ́n nígbà tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀ tí wọ́n ti pín ogún náà láti lọ bá wọn wọ́n sọ wípé ká ní sùúrù bọ́kọ ọ̀bà ní nǹkan kan kọ́ a tún sọ fún wọn gángbà náà pé bí ọ̀bà ní nǹkan kan a mọ̀ pé kò ní nǹkan kan gbà tó sì ti ní bó ni a ṣe wá fẹ́ mọ́ lo gbogbo ẹ̀ lọ́bẹ̀ wọ́n sì pè wá wọ́n bá wa sọ̀rọ̀ ṣùgbọ́n lẹ́yìn ọ̀rọ̀ yẹn àti rí kókó kankan ṣùgbọ́n kíyà mọ́ sáà jẹ kọ́mọ̀ bà jẹ wá gbé kọ́mọ̀ jẹ àwọn ọmọ wa ìlàfi wá wò pé àtìlẹ́jọ́ ń bí tẹ́lẹ̀ nígbà tí ẹ̀gbọ́n ọkọ tèmi tí wọ́n nà mí tí wọ́n lé mi kúrò nílé pé ibi tá a ti ní ẹjọ́ káwọ́ kú fẹ́ kan padà sí ibi torí a ti lọ sí station ṣùgbọ́n a fẹ́ tì í ṣùgbọ́n ọlọ́pàá sọ pé ká má bàa jẹ̀bi pé torí ńgbà tán ti la ṣọ́ọ̀bù sí méjì wípé ká mọ̀ tì ìdí tí a fi wá síbí nìyẹn kí ọmọ Nàìjíríà kí wọ́n gbà wá kan bá wa dá sí kò sì sáṣetì ní Àgídìgbò àtijọ́ tán ti bẹ̀rẹ̀ ètò yìí láti máa ń gbọ́ a sì mọ̀ pé a ṣe àṣeyọrí níbí yìí ìlànà tẹ̀rí sí ibí yìí. ẹ ṣeun. ẹ tún káàbọ̀ padà yín ìyẹn wa ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o abẹ́rẹ́ pélé tún peléke díẹ̀ kódà ó bù áyà ẹ wá ń comment kẹ́ máa like kẹ́ sì máa pín in káàkiri ẹni tẹ́ bá ń bá ìkànnì ìpàdé fúngbà àkọ́kọ́ tẹ́ ò tí ì follow wa bẹ́ẹ̀ ò tí ì subscribe ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí bẹ́ẹ̀ ni aago kélébé kan náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ notification bẹ́ẹ̀ ni wọ́n ń pè òun gangan ní ọ̀mọ̀ta yín lólobó nígbà ògbà kúùgbà tá a bá ti ń ju fọ́nrán sórí ìlà yìí ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ẹ kú kalẹ̀.